Ìbà Olódùmarè, ìbà gbogbo ajínilọ, mo ṣèbà lọ́wọ́ gbogbo ọmọ aráyé, gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátápátá ni mo kí, ṣe àlàáfíà ni mo bá gbogbo wa. Kí ni tí mo fẹ́ ká jọ gbé yẹ̀wò? Gbogbo ẹ̀yin babaláwo, gbogbo ẹ̀yin ìyá nífá, gbogbo yín pátá òun ni mo fẹ́ bá sọ̀rọ̀ lásìkò yìí. Torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi sì máa sọ pé ìṣẹ̀ṣe ò kì í ṣe ẹ̀sìn bí kò ṣe pé ìgbésí ayé ọmọ káàrọ̀ oòjíire. Kí mo fẹ́ pe àkíyèsí wa sí? À ń pariwo pé n tá à ń gbìyànjú àti sọ̀rọ̀ lé lórí, tá à ń gbìyànjú àti wáwọ́ ìbọlẹ̀, ó ní ọ̀nà n táwọn mùsùlùmí ń ṣe tí wọ́n ń gbà tí wọ́n fi ń gbà àwọn èèyàn, àbí kí ní ọ̀nà tí wọ́n ń gbà tí wọn ò fi mú ìlọsíwájú bá ìlú. The same thing àwọn ọmọlẹ́yìn Kristi, àwọn Christian, tó jẹ́ wípé gbogbo tí wọ́n ṣe ò ju pé kọ́kọ́ chọ́ọ̀chì, kọ́kọ́ mọ́sálásí, kọ́kọ́ lè kéwú, kọ́kọ́ chọ́ọ̀chì, kọ́kọ́ mọ́sálásí, kọ́kọ́ lè kéwú. Kára wọn lọ missionary, léyìí tí ò mú àgbéga kankan, ìlọsíwájú kankan bá wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, bá wa gẹ́gẹ́ bí ọmọ aládé. As a nation, kò mú ìlọsíwájú kankan bá wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Ìtàn àwọn condemn wọlé lórí, òun ni gbogbo yín náà tó wá ń gùn lé. Bẹ́ẹ̀ dé Èkìtì lónìí, ilé wọn kọ́ lè jùbà, wọ́n kọ́ kinní kan. Bẹ́ẹ̀ dé Òṣogbo, àwọn kọ́ lè jùbà. Bẹ́ẹ̀ dé Èkó, wọ́n kọ́ lè jùbà. Bẹ́ẹ̀ dé kinní kan, kálukú náà wọ́n kọ́ lè jùbà káàkiri. Ǹjẹ́ kí n bi wá léèrè, ilé ìjùbà tá à ń kọ́ yẹn, kí láǹfààní tí ilé ìjùbà yẹn máa mú bá ọmọ káàrọ̀ oòjíire? Ǹjẹ́ ilé ìjùbà la fẹ́ láti lè fi ọ̀rọ̀ mi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀? Mo ṣe àbẹ̀wò sí àwọn ilé ìjùbà bíi mélòó kan. Kí ni tí wọ́n tẹ̀ ń ṣe ń bẹ̀? Mo rí i pé nǹkan kan táwọn ń pariwo pé àwọn Christian ń ṣe tí ò dáa, àwọn Mùsùlùmí kan, òun lẹ́yìn náà ń ṣe. Ń ṣe ìsìn níjọ́ Sunday, wọ́n bá ti wá ṣèṣìn náà, tá a kọrin tán, wọ́n dàwó pákàn, wọ́n ti kinní kan. Gbogbo yìí tá a fi kọ́lé ìjùbà káàkiri, táwọn kó billions of naira tá a fi kọ́lé ìjùbà káàkiri. Wọ́n ìtẹ́ ẹ̀ wo àdúgbò yín níbi tẹ́ fẹ́ kọ́lé ìjùbà yẹn gan sí. Kẹ́ wá wò ó, kẹ́ dá skul ìṣẹ̀ṣe kalẹ̀, ilé ìwé ẹ̀kọ́ nípa ìmọ̀ Yorùbá, ilé ìwé nípa tó jẹ́ wípé ó máa ṣí ọpọlọ àwọn ọmọ Yorùbá àkọ́kọ́ nìyẹn. Kó ní department ọ̀tọ̀ọ̀tọ̀, ibi táwọn ọmọ ti lè kọ́ nípa engineering tó máa jẹ́ vocational institute ní òkè ṣe school ẹlọgba certificate ẹlọsẹgbẹ kìnìkan, vocational institute. Kó wá jẹ́ ti èdè abínibí ti ìbílẹ̀ ti ìṣẹ̀ṣe tiwa. Jẹ́ pé gbogbo ìlànà tí wọ́n fi máa kọ́ wọn bẹ̀, wọ́n á máa kọ́ wọn níbẹ̀ ní ìlànà èdè wa, ní ìlànà Yorùbá. Kí department ìmọ̀-ẹ̀rọ tó níṣe pẹ̀lú engineering kó wà ń bẹ̀, tẹ́tí lè construct àwọn kankan pé eléyìí báyìí bẹ́ẹ̀ eléyìí báyìí. Ìlànà ibi tí wọ́n ti máa kọ́ wọn ní ìṣirò kó wà ń bẹ̀. Ìlànà ibi tí wọ́n ti máa kọ́ wọn bá àti dáná táwọn olóyìnbó ń pè ní confectionaries bíi kéèkì ní àwọn kankan ní kó wà ń bẹ̀. Iṣẹ́ ọ̀gbìn ibi tí wọ́n ti lè kọ́ nípa Greek kó wà ń bẹ̀. Ibi tí wọ́n ti lè kọ́ nípa ihun nǹkan kó wà ń bẹ̀. Gbogbo àwọn nǹkan wa tó ti nù wá, àdìrẹ ní aró lamọ̀ lóṣogbo, wọ́n ṣe náà lórí Ògùn state àtàwọn kan káàkiri. Káwọn department yẹn wà ń bẹ̀. Ibi tí wọ́n ti kọ́ wọn pé pàtàkì aṣọ lẹ́wà aró tó bá pa báwo ni ó ṣe lè di owó táwọn gbìyànjú àti jẹ́ kí ní owó world market. Ìlànà tẹ́tí lè kọ́ wọn nípa pharmaceutical medicines, traditional medicine kó wà ń bẹ̀ lọ́tọ̀. Àgbo ilé tẹ́ bá pè é nípa nǹkan báyìí ní ń wò, àìsàn báyìí ní kíní ń wò. Káwá push àwọn nǹkan yẹn tó bá ti wọ́n ń train àwọn ọmọ wa, tí train wọn tá a máa ń train wọn bẹ̀, ká máa tì wọ́n jáde. Kí federal government, kí state government wọ́n mọ̀ ní pé àwọn nǹkan tó ń jáde níbẹ̀ yẹn, àwọn nǹkan tó ṣe kíni, àwọn nǹkan tó múlá ká ìdání ni. Eléyìí la fẹ́ ká máa push. Eléyìí la fẹ́ ká kójú àwọn èèyàn là sí, that is number one. Number two, gbogbo wọn dàbí kọ́lé ìjùbà yìí. Ẹ jẹ́ ká bọ́ sí àwọn ìlú kan. Let's do a thorough enlightenment of people.
láti jẹ́ káwọn èèyàn mọ̀ pàtàkì ìṣẹ̀ṣe, láyé káwọn èèyàn mọ̀ pé ìṣẹ̀ṣe it's not about religion. Ìṣẹ̀ṣe ṣe à ń bọ Ògún, à ń bọ Ṣàngó, à ń bọ Ọya, à ń bọ Ọ̀ṣun nìkan. But a way of life. It's a total way of life of the Yorubas. Ẹ jẹ́ kí àwọn èèyàn ó rí yín bí ẹni àlàáfíà lẹ́yìn tí àfi ń jẹ́ ọmọlúàbí, lẹ́yìn tí àwọn baba náà baba àwọn Ṣàngó nǹkan kan tá à ń pariwo àwọn baba Odùduwà àwọn bá lù fún ní tí àwọn baba yìí fi lélẹ̀, ẹ jẹ́ káwọn náà fi orí parẹ̀, ẹ jẹ́ ká mọ̀ fi tọ́ àwọn tiwa lọ lónìí. Lónìí báyìí bẹ́ẹ̀ bá lẹ́fẹ́ sílẹ̀ jù báyìí abẹ́fẹ́ ṣe ìnáwó kan kódà kó mọ̀ jẹ́ pé ọdún Ògún àbí ọdún Ṣàngó gan ṣùgbọ́n bá táwọn èèyàn bá mọ̀ pé oníṣẹ̀ṣe lẹ́nìí tó kàn án dáná ládùúgbò ó fẹ́ ṣe bóyá ó fẹ́ ṣe bẹ́ẹ̀ dé gan kàn dáná ládùúgbò ó fẹ́ gbóúnjẹ fáwọn èèyàn ládùúgbò wọn ò ní gbà á. Ọ̀pọ̀lọpọ̀ ládùúgbò ni ò ní jẹ́ àti mùsùlùmí àti christian torí pé wọ́n ti indoctrinate brain wọn, wọ́n ti brainwash brain wọn, wọ́n ti jẹ́ kán rí gbogbo oníṣẹ̀ṣe bí ẹni burúkú pápá yóò náà tẹ̀síwọ́ pé babaláwo ni, wọ́n ti jẹ́ kán rí nírì pé ẹni ibi ni aláìdá ni. Tí babaláwo bá wá dáná ládùúgbò àwọn ọmọ àdúgbò wọn ò ní ẹ̀rọ àwọn òbí ò mọ̀ sọ fáwọn ọmọ kan ẹ mọ̀ gbà á. Tí wọ́n bá ń ṣílé tí babaláwo bá ń ṣílé àbí tí babaláwo bá ń ṣe kíni kan tí wọ́n bá dáná wọ́n tí wọ́n bá lọ fún àwọn fẹ́ pín ìjẹ́ ládùúgbò àwọn èèyàn ò ní jẹ́, àwọn míì lè fi tìjú gbà wọ́n lọ dànù ni. Ìtawà ti rí ni tá ti rí àti ṣe research ẹ̀ àti ṣèwádìí nípa rí pé bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ̀dá kọ́kọ́ ní láti ṣe gbẹ́kẹ̀ sọ̀rọ̀ lè dùbà káàkiri ó ní pé kọ́kọ́ orientate àwọn èèyàn wa, let's open the brain of our people. Ẹ jẹ́ káwọn èèyàn wa mọ̀ wípé ìṣẹ̀ṣe ò kì í ṣe nǹkan burúkú. Ẹ má jẹ́ ká máa rí àwọn bàbá orientation ní ká fẹ́. This is the stage of enlightenment, stage of orientation láti jẹ́ káwọn èèyàn padà sí ìpìlẹ̀. Nígbà táwọn èèyàn bá padà sí ìpìlẹ̀ fúnra ara wọn ni wọ́n mọ̀ wá ọ̀nà bí wọ́n ṣe mọ̀ bọ́ Olódùmarè sọ̀rọ̀. Wọ́n dẹ̀ mọ̀ súnmọ́ wọn. Tí wọ́n sì máa súnmọ́ Ọlọ́run, tí wọ́n sì máa wọ́n máa súnmọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ babaláwo, wọ́n máa súnmọ́ gbogbo àwọn tó jẹ́ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí wọ́n lè ṣí wa níyè nípa tí ń jẹ́ culture àti àṣà ẹran Yorùbá. Ṣùgbọ́n torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin babaláwo, ẹ̀yin ìyá nífá, ẹ̀yin ìyá lọ́ṣun, ẹ̀yin oníṣàngó, ẹ̀yin ọlọ́ya gbogbo ohun tó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ̀ ṣe nǹkan ṣègùn yìí ẹ fi ń dẹ́rù bá àwọn èèyàn ni. Ẹ yọ yẹn kúrò ń bẹ̀. Ẹ má fi nǹkan wa dẹ́rù bà wá mọ́. Ẹ má fi nǹkan wa dẹ́rù bà wọ́n mọ́ wa mọ́. Ẹ̀yin àgbàlagbà ní òòṣà tán bá ṣe tán jẹ́ ọmọ kéékèèké kúrò ń bẹ̀. Òòṣà yẹn ò ní pẹ́ parun náà. Ẹ jẹ́ káwọn èèyàn rí nírí pé tán bá ti gbọ́ pé babaláwo àti láti gbọ́ pé oníṣègùn àti tán bá ti gbọ́ pé oníṣẹ̀ṣe ni ẹ jẹ́ kí àwọn èèyàn máa rí bí nǹkan bẹ̀rù bí nǹkan tí wọn ò gbọdọ̀ súnmọ́. Ìtàwọn òyìnbó bí kọ́kọ́ wọlé sí wa lára nìyẹn. Ẹ ti jẹ́ ká rí nírí pé Ifá kíkọ́ nǹkan kan tó ṣe kò lè ní ìlọsíwájú pẹ̀lú yẹn láyé. Ẹ jẹ́ káwọn èèyàn rí beauty tó wà nínú Ifá. Ẹ jẹ́ káwọn wípé Ifá is science. Ẹ jẹ́ ká mọ̀ pé Ifá is medical. Ẹ jẹ́ ká mọ̀ wípé health nípa ìlera ara ẹni Ifá ló sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ wípé nípa àṣẹ engineering ìmọ̀ ẹ̀rọ nǹkan Ifá ló sọ̀rọ̀ nípa ẹ̀. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé Ifá ló ní technology. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Ifá ló ní làákàyè. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ̀kọ́ tó wà nínú Ifá yẹn jẹ́ kán gbé jáde. Ẹ má jẹ́ kán rí pé ògùn ṣíṣe nìkan ló wà nínú Ifá. Tàbẹ́sìn. Ẹ má jẹ́ kán rí pé ẹ̀sìn ló wà nínú Ifá. Ọ̀rọ̀ Olódùmarè. Ọ̀rọ̀ Olódùmarè ni Ifá ni wọ́n fi dálé ayé. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé Ifá ó contain gbogbo nǹkan tí náà lè mọ̀ pé sáyẹ́ǹsì lónìí. Ẹ jẹ́ ká mọ̀ wípé inú odù Ifá ló wà. Open the eyes of our people. Kìí ṣe ká mọ̀ fògùn léra wa káàkiri, ká mọ̀ fògùn àlẹ́ máa wò yẹn, máa sọ́dá di ẹni, ìyẹn kọ́ là ń sọ. Ẹ má fi ògùn, ẹ má fi dẹ́rù bá àwọn ọmọ wa, ẹ má fi dẹ́rù bá àwọn èèyàn wa. Ẹ jẹ́ kí wọ́n rí peace, ẹ jẹ́ kí wọ́n rí beauty ìtàpè ní ìṣẹ̀ṣe. Ẹ jẹ́ ká mọ̀ wípé ìṣẹ̀ṣe ó kó tẹrú tará tọmọ ó kó everybody mọ́ra. Ẹ jẹ́ ká mọ̀ wípé inú ìṣẹ̀ṣe ní gbogbo nǹkan tá a ti ń jẹ tá a ti mú wà. Ẹ jẹ́ ká mọ̀ wípé à ń gbin iṣu, à ń gbin ẹ̀gẹ́, à ń ṣe gbogbo kíni ìṣẹ̀ṣe wa nìyẹn. Àti kékeré wọ́n ní àwọn Yorùbá bọ̀ wọ́n láti kékeré láti ń pẹ̀ka àrókò torí tó bá dàgbà tán ipá lè mọ̀ ká. Ó túmọ̀ sí àti kékeré láti máa kọ́ àwọn ọmọ wa láti máa ṣí ojú àwọn ọmọ wa sí ti ń jẹ́ làákàyè ìran Yorùbá sí ti ń jẹ́ development gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ òjíire. The word ìṣẹ̀ṣe does not mean
religion, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn. The word ìṣẹ̀ṣe ó means ìṣẹ̀ṣe, ntí àṣẹ̀bá, ntí wọ́n ṣe tá a bá ìṣẹ̀ṣe. Culture and traditions. Ìta bá tí wọ́n ń ṣe àṣà àti ìṣe. Àṣà àti ìṣe bí wọ́n ṣe ń ṣe. Onápè ní ìṣẹ̀ṣe. Let's stop all this and call it Ìjùbà. Tẹ́ bá kọ́lé Ìjùbà látòní dọ̀là nísìnyí nígbà tó bá yá náà àwa náà wà tún di àwọn kìíní. Gbogbo àwọn nǹkan wọ̀nyí kọ́ la need kò lè fún wa ní development tá a fẹ́. The spiritual aspect of ìṣẹ̀ṣe it's a personal thing. The spiritual aspect of ìṣẹ̀ṣe is a personal thing. Kìí ṣe nǹkan tí àwa máa polongo bí ẹni pé torí ká fẹ́ rí millions mẹ́. Mo sọ kínní kan níjọ́ mu ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn fight ìṣẹ̀ṣe tá à ń sọ̀rọ̀ nípa this new trend of things láti jẹ́ káwọn èèyàn mọ tí pàtàkì wa láti jẹ́ káwọn padà sílé. Ọ̀pọ̀lọpọ̀ ò ṣe nítorí development yẹn, ọ̀pọ̀lọpọ̀ ò ṣe nítorí ká lè ní ìtẹ̀síwájú yẹn, ọ̀pọ̀lọpọ̀ ń ṣe torí pé kí àwọn lè mọ promote iṣẹ́ tiwọn gẹ́gẹ́ bí babaláwo ni. Tó bá wá jẹ́ ká lè promote iṣẹ́ wa gẹ́gẹ́ bí babaláwo, òun la gbé dání la dúró lé lórí, àní ní tẹ̀síwájú. Gbogbo wa kọ́ ló lè di babaláwo. Gbogbo èèyàn kan sí ni ó di babaláwo. Aspect tó wà nínú ìṣẹ̀ṣe pọ̀ gan. Ìwọ tó bá jẹ́ babaláwo, aspect kan tẹ́lẹ̀dùmarè nígbà tí ó wà yẹn, ẹni tó jọ mọ omi, ẹni tó lọ kọ̀ọ̀rùn, ẹni tó ní kinní kan, ẹni tí ayé ń dà láàmú, bá a ṣe lè gbà wọ́n kalẹ̀, gbogbo èèyàn kan ló lè wà into that line. Ẹ̀yin tẹ́ bá wà into that line, ẹ jẹ́ ká mọ̀, ẹ̀yin tẹ́ wà into that line ládùúró láàmú tí nǹkan kan wọ́n rí fáyín síbẹ̀ ni, ó dàbí medical doctor ni, wọ́n ní different aspect. Ẹni tó bá fẹ́ ṣe kidney transplant, wọ́n ti ní section bí tí wọ́n transplant wọn lọ. Ẹni tó fẹ́ amputate ẹsẹ̀, tó fẹ́ gé ẹsẹ̀, tó fẹ́ bá tún ìṣe síbẹ̀, ó níbi tí wọ́n lọ. Surgical ward wà, brain surgery ward wà. Ẹ jẹ́ kí let us be wise. Ẹ jẹ́ ká jẹ́ ká mọ̀ pé gbogbo àwọn nǹkan tó ń ṣe inú kíni inú ìṣẹ̀ṣe ni wọ́n ti kó gbogbo ẹ̀. Àṣẹ odò Ifá. Ẹ jẹ́ ká mọ̀ wípé it's not about ọ̀fẹ́ ṣẹfà lónìí, ọ̀fẹ́ ṣẹfà lọ́la, lọ mú 1.5 million wá, lọ mú 1 million wá, lọ mú 500,000 wá, kìnnìkan. Ìyẹn kọ́ ni ìdá ń sọ pé láti padà sí ìpìlẹ̀. Ìdá ń sọ láti padà sí ìpìlẹ̀. Òun ni pé kí àwọn èèyàn ní ìmọ̀ nípa ìran wọn, ibi tí wọ́n ti wá. Táyé wọn fi rojú. Kí wọ́n lè rọ́nà lọ. Ilé Ìjùbà tá à ń kọ́ yẹn, mò ń fi gbogbo ẹnu sọ, ilé Ìjùbà tá à ń kọ́ yẹn is a personal thing. Like church and mosque. It's a personal business. It's a personal thing like church and mosque. It has nothing to do with the Yorubas. Ó tàbá lónìí, ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe. Ilé Ìjùbà is a personal thing. Ṣé gbogbo ẹ̀ ló ilé Ìjùbà tẹ́kọ́ tẹ̀sẹ̀ gbogbo àdúgbò ló lè wá? Ṣé báwọn ọmọ tó wá jọ ọmọ yín nìkan náà ni wọ́n wà bẹ́ẹ̀? Àní a fẹ́ káwọn èèyàn padà sí ilé pátápátá. Kí wá lọ́rọ̀ tán lè fi padà sílé? Òun náà ní kí wọ́n rí ìṣẹ̀ṣe as something adaptable, something sweet. Kán rí bí nǹkan tó dùn láti tó yẹ pé fúnra wọn gan ni wọ́n fọ̀ sára wọn láti join wa nípa tá à ń ṣe. So ẹ jọ̀ọ́ gbogbo àkọlé Ìjùbà, let us put an end to it and let us see beyond ilé Ìjùbà. Gbogbo mosque, gbogbo church ìtàn kọ́ káàkiri, ṣèbó náà gbogbo adé kan máa tà kí wọ́n tà kí wọ́n fi kọ́ léṣẹ́ kan ta mosque, wọ́n kó millions of naira lọ kọ́ mosque, àkọ́bìnrin kí ló dé ní wọ́n fi religion báyé wa jẹ́ Nàìjíríà ni. Àwa náà tún wá ń ṣe the same religious activities. Àbẹ́ni tó kó bí 100 million 200 million tó fi kọ́ lè Ìjùbà, ẹni tó kó 10 million naira tó fi kọ́ lè Ìjùbà with 5 million naira ìyẹn lè bẹ̀rẹ̀ iléeṣẹ́ production. Tẹ́lẹ̀ ṣàǹfààní fáwọn èèyàn. Ẹ wá àdúgbò yìí kẹ́ wo léṣẹ́ kẹ́ wo pé kò sí léṣẹ́ kẹ́kọ́ léṣẹ́ bisikíìtì kan àbí kẹ́kọ́ lé iṣẹ́ tó yẹ pé ó máa ṣàǹfààní gbogbo àdúgbò yẹn fún gbogbo olú yẹn. Kẹ́kọ́ bẹ̀ báyìí. Kẹ́ mọ̀ wí kẹ́ pé rí tó máa wà ń bẹ̀ tó máa jókòó léṣẹ́ yẹn ní tó máa rí bá ó máa represent orúkọ Yorùbá, ó máa represent ìran Yorùbá, ó máa represent ìdàgbé dání. Ẹ jọ̀ọ́ ní tí mo ní láti sọ lásìkò yìí gbogbo àwa babaláwo, àwọn ìyá nífá, ẹ̀yin ìyá Ọ̀ṣun, gbogbo yín lọ̀rọ̀ ìbáwí. Tá
tá bá ti wà nípa ẹ lọ jókòó padà lórí round table and let's look for a way forward for our nation. Let's look for a way forward fún ìran ọmọ aládé ìran Yorùbá tá a fi máa ní ìlọsíwájú, tá a fi máa ní progress. Kòkó wa kò sí ńbẹ̀ mọ́, gbogbo nǹkan tá à ń ṣe kò sí ńbẹ̀ mọ́. Aláwọ̀ kọ́ lè jùbà, kò lè gbé wa.